mo ti list gbogbo ẹ̀ pé ta ní ń darí ilẹ̀ Yorùbá àti question ta ló yọ darí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá. ìdúró tí mo fi ń lọ síbi tọ́pìkì ni wípé ibi ń tọ́ dàrú láti area yìí tí ẹgbọ́n mi táà bá understand ẹ̀ pé bó ṣe dàrú rèé ọ̀rọ̀ Islam ò lè lójútùú nílẹ̀ Yorùbá ọgọ́rùn-ún ọdún méjì sísìn àlójútùú. Leadership ó important lára Islam tàbẹ́ ṣe ó important gẹ́ tí ó bá ti sí leadership kò lè sí Islam torí tẹ́ ń pè ní jẹ́mọ́ iná làwọn tẹ́ ń tẹ̀lé nìkan ní tẹ́ ń pè ní adarí lẹ́ni tí àwọn èèyàn tẹ̀lé èwo ló ṣe sọnù ẹgbẹ́ ìbá mi adarí wa iná ní ẹni tá ń tẹ̀lé jẹ́mọ́ iná làwa tá ń tẹ̀lé ẹnìkan èwo ló wá ṣe kó dànù ṣé kò yẹ ká ládarí tá tẹ̀lé ní àdúgbò ya kójọ táàbà kójọ àfikẹ́nìkan darí wa bẹ́ẹ̀ni kọ́ bá sì jẹ́ adarí wa àákójọ lẹ́yìn nature Islam ni nature Islam tẹ́lẹ̀ ìyọkùn bí alùpùpù sọ pé wa'tasimu bihablillahi jami'a ẹdìrọ̀ ọmọ okùn Ọlọ́run jami'a ní jama kó lè bá àmọ́tò ẹ̀dára wà lè àtàfàrà fún ẹgbọ́dọ̀ fọ́nká okùn Ọlọ́run dákọ̀ rẹ̀ mẹ́wọ̀n okùn Ọlọ́run fi example okùn yẹn ní Islam okùn yẹn ní kí ni Islam ṣé nígbà tí a bá gbàgbọ́ yé àgbọ́yé ta ara gbọ́yé òun gbogbo agbọ́yé òun yọ́ wà kó àjọ ń lókùn ṣùgbọ́n ẹni tó bá máa ṣàlàyé àgbọ́yé rẹ̀ fún wa wọn ò gbọ́dọ̀ pọ̀ tí wọ́n bá pọ̀ tó bá pọ̀ gbogbo àwọn tó pọ̀ wọ́n jọ jókòó pọ̀ kó tó máa ṣàlàyé fún wa kìí ṣe pẹ́lú kan wà wọ́n máa bára wọn jà wọ́n á máa ṣàlàyé fún wa wọ́n báyé wa jẹ́ aláwọn tó fẹ́ ṣàlàyé Islam fún wa wọn ò gbọ́dọ̀ pọ̀ ẹnìkan péré nípa ṣàlàyé fún wa níjọ́ tí ẹnìkan ṣoṣo ń ṣàlàyé Islam fún wa àgbọ́yé kan ṣoṣo náà lárí ìjọ́ tá alágbọ́yé kan ṣoṣo ń mọ̀ kan jẹ̀mọ́ kan péré ni á ṣùgbọ́n pàtó ní wípé àwọn afá tí a fẹ́ tẹ̀lé pọ̀ púpọ̀ àwọn afá ìrẹ́ ní òṣì bá tira wọn a jẹ́ pé wọ́n wá pé wa nígbà mú bá àwọn afá ń ṣe pọ̀ làwọn náà wá pọ̀ ní Saudi Arabia àwọn afá pọ̀ ṣùgbọ́n ìjọba fi agbára ó fi kún àjọ sójú kan náà kọ́bọ̀ ṣe pé oríṣiríṣi ni wọ́n máa sọ aráàlú àmà takora wọn gbogbo àfá àti Saudi Arabia tó bá rọ̀pọ̀ ọgbẹ̀rù sí mẹ́rin mẹ́rin ó pè àrẹ láàfá lọ́jọ́ yìí àwọn tí wọ́n ní wọ́n máa sọ ẹ̀sìn kí ṣe gbogbo yín lẹ lè sọ tí gbogbo yín nílẹ̀ káàró òjíire kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ pẹ̀lẹ́sẹ́ni tí ó mú ọ ẹgbẹ́ ìsìn ń sọ̀rọ̀ àwọn èèyàn máa tẹ̀lé ìjọba pọ̀ tí ó ti ṣì wọ́n lọ́nà kí ló dé kò sẹ́ni tí ó bá ní moderate ọ̀rọ̀ àtẹ̀tí ọ̀sọ̀ kò sọ tọ́bí tìtọ́ máa gá èdè wọn gbogbo bí tẹ́ ti rí tí wọ́n ti ń gbádùn ìsìláàmù yẹn wọ́n máa gá èdè àwọn àfáà náà wò tó gbogbo àwọn àfáà wà tẹ́ rí ó kálukú lójú tí ó kálukú máa wò ìmí ìṣẹ̀rí àlọ́ mọ́ ìmí lóbìnà ló mọ́ ìmí tí àwọn sẹ̀ríà tí wọ́n sọ̀rọ̀ lọ tọ́lá ti di bí ọ̀rọ̀ Kùránì wọ́n ni àwọn tó ṣe Kùránì rè abẹ́wọ̀n àni ẹ̀dùn tó Kùránì bá sọ̀rọ̀ lọ tọ́ ti di bí àdísì ó dẹ̀lẹ́pẹ̀ ní òṣàdísì aládìsì ní kẹ́ẹ̀kiri kẹ́ẹ̀bí gbogbo tí sì ń bẹ lọ́wọ́ yín tẹ́ pé máa ayé lọ́wọ́ yìí gbogbo rẹ̀ ní odidi làwà ní ìdì tàbáwà ní jẹ̀mọ́ tẹ́ fẹ́ wí fún ẹ̀wà àjókò pọ̀ nítorí pé kò sí ètò tí ó kó yín pọ̀ afáyé yóò bá wọn àwọn ohun àṣí àwọn tó fẹ́ra wọn sọ lórí mùsùlùmí kódà tí máa mọ́ọ̀mù àṣà ń bá wọn ní mọ́ọ̀mù náà kìí ṣe wípé wọ́n jáde wá látara ètò ẹyọ kan tí ń yẹ̀ wọ́n tí ẹ̀kọ́ ká pé ètò ẹyọ kan ní máa ń yẹ̀ wọ́n àìdí àkànnà ló fi jẹ gbogbo wa bí ṣé ẹ̀rí àwọn àfáà òfin dandan ni pé wọ́n ní jọgbọ́ nǹkan yí bákan náà àti wọ́n gan tó ń gbọ́rọ̀ nínú àfáà ó lè wọ́n ẹ̀sẹ̀ pé tó ń gbọ́yé ní ẹtí bẹ̀rẹ̀bẹ̀ rẹ̀ gbọ́yé
Yorùbá mi yìí àwọn afáà tó fẹ́ tú Kùránì fa Kùránì ò pé méjì àdísì ò pé méjì Kùránì kọ́ ló pé wa àdísì kọ́ ló pé wa àwọn tó ṣàlàyé ẹ̀ fún alóṣèkéde ló pé wa. tá a bá ti wá fẹ́ jẹ́wọ́ pé wa ẹni káwọn gangan kọ́kọ́ pè ná kẹ́ẹ̀bí àwọn afáà lè rè pé tààlà ń gbà fún. àwọn afáà wọ ọgbà fẹ́ ní kankan wọ́n bá lukú lọ́kàn sọ́ra ìdáná bí. wọn ò jókòó papọ̀ ìtí sì ń bẹ lọ́dọ̀ yín ìtí ń bẹ lọ́dọ̀ ẹnì kò sí lọ́dọ̀ ẹnìkan gbogbo tí ń bẹ lọ́dọ̀ yín lájọ nídìí gbogbo yín la nídìí ẹ sì gbọ́dọ̀ jọ kójọpọ̀ tó rí pẹ́ẹ́pẹ́ẹ́ address kèé sọmọ inú kíláàsì sùkúù tẹ́rí micro society ni kò tó ọjà gan àwọn kan mẹ́wọ̀n ò ní tẹ́ sùkúù tí wọ́n fi lọ bọ́lọ̀ wọ́n ò sì ní ìdí sùkúù àbẹ́ẹ̀kọ́ báwo yẹ̀ bá sì tẹ́ sùkúù ní ọdún tí wọ́n fi lò ní sùkúù tí wọ́n fi kó ń bẹ àbẹ́ẹ̀kọ́ ni èèyàn ti ń bẹ pọ̀ tó wá fẹ́yìn ní academic area tí ẹ fẹ́ sí tẹ́bá mọ̀ pé ń bọ̀ wá gbòòrò wá bá wa sọ̀rọ̀ ẹ united kí ló dé ìtí ń bẹ ń gbòòrò kọ́ lọ́wọ́ ní academic society tẹ́wà àwọn ará gbòòrò yàtọ̀ tẹ́ẹ̀bà wọ́pọ̀ study ará gbòòrò ẹ̀ lè bá sọ̀rọ̀ torí kìí ṣe bọ́ ọmọ kéwú nígbàtí òun àdírẹ́sì arọ pé wọ arọ yìí kí ló dé tó ọ̀nà ró bá tí wọ́n fi kí gbogbo wákàtí ọ̀pá mẹ́rẹ̀ẹ̀rin ọ̀nà ró ọmọ ayẹ̀kùnrin wa ọmọ àdíṣù wa ànábìlẹ̀ ọmọ kí orùn bó ṣe bí ọ̀sá ọgbà ayà rẹ̀ tó mú wá tó fi sọ fún pé ọyọ́ náà rò ó yẹ kọ́mọ tó nígbà mú ṣe ní ṣegiri wọ́n á jókòó gbogbo ayà tó mú ẹ̀ lọ kọ̀rẹ́tì àdíṣì tó mú ẹ̀ kọ̀rẹ́tì gbogbo fàtàwà inú tẹ́lẹ̀ tó mú ẹ̀ kọ̀rẹ́tì gbogbo tó mú wá náà kọ̀rẹ́tì ó nímọ̀ lóòótọ́ ṣùgbọ́n wọn ò mẹ́ni òun bá sọ̀rọ̀ títí ẹni yẹn fi wọlé tó fi wá gbé kẹ̀kẹ́ arọ wá tó fi wá gbé sí orí kẹ̀kẹ́ arọ ìgbà yẹn tó wá sọ mo ṣe mistake ẹ̀yẹ kí n kọ́kọ́ béèrè pé kí ló fà á tí ò fi nàró náà bẹ́ẹ̀ náà àwọn àfáàlẹ̀ Yorùbá wọn mọ̀ wá ọmọ tí ń ṣíá wọn àdírẹ́sì wa lẹ́yìn wọn máa jà lórí pé ọ̀rẹ́ ọwọ́ náà ọ̀farumọ̀ ọwọ́ náà wọn pé tó bàjẹ́ láyé wa a lè tí rí ti irungba àti àárò ebi àìmẹyẹlé àlọ́ wọnú ilé àlọ́ tún jáde kó bẹ̀ náà ti di liability máa lọ tọ́lá ìmọ̀ye nǹkan lẹ́yà ṣe kẹ́lẹ́ àtó pọ̀ tó bó ṣe pọ̀ tó yìí ó yá ti sàn kankan lẹ̀ ẹni tí ò ní authority ò lè gbádùn ẹ̀há ó ṣe rí mo sọ fún ẹni tí ò ní authority ò lè gbádùn ẹ̀há ẹlẹ́hà ìmọ̀ kóbá economy tí ìbá ṣe pé ètò tó lágbára ṣe kí ni ọwà àwọn ètò yẹn lẹ̀rí Islam complete ẹ̀ tí òfin ní kóbá economy ètò tí wà tí Islam gbé kalẹ̀ bẹ̀tẹ̀ tó yẹ bá àbá papọ̀ àlè ṣe kéde àlè rí ṣe èyí ò mú lọ ẹgbẹ́ gbọ́dọ̀ tó a ní darí ilẹ̀ Yorùbá rọ́bìtọ̀ lọ́yọ́ darí ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àkójọpọ̀ àkọ́kọ́ tí bàbá wa Sheikh Adam gbé kalẹ̀ ìwọ náà gbé kalẹ̀ rọ́bìtọ̀ al-Madaris Islamiyya ó ti ẹ̀ ṣáájú ti bàbá Adam ọ ṣáájú leader fún máa mú yìí gbogbo ilé kéw gbogbo àfọ́hùn kéw ní àwa àwò bàbá wa lé àmì àwọn bàbá wa ní wòmbé wọ́n dá kan lẹ́kan tó dá leader fún máa múlẹ̀ bẹ̀tì lónìí zọ́hírọ̀ tó hàn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ Muslim ó dúró fún gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣé ò ní ọ̀gá wa ni tó ń ga ló yọ darí wa ṣé ò sì ní ń darí wa lọ́wọ́lọ́wọ́ báyìí presently rọ́bìtọ̀ náà gbogbo àwọn àmọ́ mọ́sálásí àtàwọn àfáà structure tí rọ́bìtọ̀ ní mo sọ pé kò sí ẹlẹ́gbẹ́ rẹ̀ ilẹ̀ Yorùbá lónìí ètò tó yẹ kó nírú structure rẹ̀ ní Supreme Council for Islamic Affairs ó yẹ kó tún ní mùsùlùmí náà yẹ kó sí kí ni kó nírú structure yẹn ìyẹn ni pé kó jẹ́ pé kò sí nìkankan táàtì bá mùsùlùmí táàní báwọn ẹgbẹ́ yìí mẹ́ representative àwọn ẹgbẹ́ yìí àbà wọn mẹ́ wọ́n lè máa mú rìpọ́ọ̀tù tí wọ́n ṣe mùsùlùmí wá ládùúgbò ọ̀ọ̀kan kí wọ́n ṣe bá àjókòó ẹ̀ ṣe mítìn àwọn èèyàn ọmọ ọ̀tẹ́ ẹ̀ ṣe mítìn lè lórí ẹ̀ sì wá fún alábọ̀ ẹ̀yìn bá wọ́n ti ń ṣe àwọn èèyàn náà sì máa ń tẹ́yìn náà ń sọ ẹ̀kà ń sọ fún àrígbẹ́ ilẹ̀ represent wa ṣe ẹ mọ̀ problem wa nígbà tó lọ́fẹ́ sọ ọ̀rọ̀ adarí wa ìròyìn mẹ́ta ló fi ròyìn ẹ̀ tí ọba ti sí lára yín ẹ̀ darí wa ẹ̀ fẹ́ẹ̀kì àwọn èèyàn ní pẹ̀lú ọkọ̀ tẹ́lẹ̀ ìjẹun laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ẹ lọ wọ ànábì nígbà lọ́fẹ́ sọ̀rọ̀ rẹ̀
ó ní laqad ja'akum rasulun min anfusikum ẹni tí mo rán sí ara yín náà ni ara yín tí ó padà azizun alayhi ma anittum pọ́blẹ̀mù yín ó tóbi lórí ẹ̀mí ẹ̀. Gbogbo àwọn ẹgbẹ́ tẹ́ dára wọn jọ yìí tẹ́ bá lè mọ pọ́blẹ̀mù gbogbo wa tó wá múmú láyà wọn tí ọjọ́ wọn ó sùn wọ́n ti dọ̀gá. Àríṣùn alaykum àríṣùn yàtọ̀ sí azizun alaykum ó yàtọ̀ sí pọ́blẹ̀mù pé gbogbo òṣòro tẹ́ ní tí ó lè máa kó bá itẹ́ ìdílé rẹ́sìsẹ́ orí ẹ̀mí ṣẹ́jọ́ àsúnmọ́ ìyàn lè mọ pọ́blẹ̀mù ẹ̀. Àmàràbítà òdodo ọ̀rọ̀ mọ́ sọ fún yín 90% tí mùsùlùmí lẹ káàrọ̀ òjírí ọmọ tí ń jẹ́ra bítà àmọ̀ yìí mọ́sálásí gan ọmọ yìí over 80% tí mọ́sálásí lẹ káàrọ̀ òjírí ọmọ yìí àti gbogbo ẹ̀yẹ gbé òkú rábítà tí ètò san díẹ̀ àtàn fún rábítà nímọ̀ràn pé àwọn tí ọmọ yìí ẹ lọ sú ara yìí fún ọ tó bá fẹ́ fọ́ o ẹ sú ara yìí fún ọ ẹ sì pè wọ́n tánà ní representative wọ́n ní máa ṣe máa tó bẹ́ẹ̀ bá máa ṣe máa tó àwọn ọmọ ẹ̀yìn tó kàwé tí a mọ̀ nípa organization ẹ pè wọ́n ó lé ọmọ tó pọ̀ àwọn ọmọ tó ẹ̀wọ́ fi ilẹ̀ àwọn ọmọ làwọn káà ń bá ti ẹ káàkiri wọn wúlò jókòó rábítọ̀ àwọn tó yẹ ó jókòó rábítọ̀ tí wọ́n bá jókòó bẹ́ẹ̀ ní láàrin rábítà gbogbo ọmọ yín ni ẹ pè mọ́dọ̀ nǹkan ṣe wọ́n lẹ́jẹ́ kọ́ mọ́ káàlá nǹkan ń ṣe mùsùlùmí lẹ́yìn Yorùbá nǹkan ń ṣe wá nítorí burú jù ní ayé ní ṣe wá tẹnu mi bá ń sọ díẹ̀ mẹ́ tẹ́ẹ̀fì mọ ìyàṣẹ́ fi ń jẹ wá látara apá àní tó yá ní ẹ̀yìn wa àwọn aṣíwájú wa tí ó darí wa tí kò bá ti jẹ́ pé ọmọ ṣòro wa kò sí ní tọ́fẹ́ sí yọ́kà máa jókòó mẹ́tí ìranù rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì àríṣùn alaykum ẹ bá gẹ̀ẹ́tì wa yọ́ ma ń ta ní ìdí àríṣùn ní pé ó ń sojú kòkòrò fún yín ọ ń bá yín wá nǹkan tẹ́ ẹ ní ìdí ẹ tí ì sọ fún àbí ẹ tí ẹ sọ fún ó ti máa ń tẹ́ ẹ ní ìdí ọ wá ń sojú kòkòrò rẹ̀ ẹ ti gẹ́nìsìn ìdàgbé pé ọ ń bọ́ ọrọ̀ tó ní ìdí ọ ń wá ọ̀nà bó ṣe jẹ bó ṣe mu bó ṣe nímọ̀ bó ṣe níyì láwùjọ wọ́n sọ fún ṣùgbọ́n ó ti mọ̀ pé ó ní ìdí ẹ̀ ẹ̀gẹ́ ti ròyìn kejì àríyìnsùn ọlọ́ni Muhammad ẹ̀ríhùn ìṣòro yìí ó tóbi lórí ẹ̀mí ẹ̀ ó sì máa ń sojú kòkòrò tó lè sí láǹfààní. Ìkẹta bil mu'minina ra'ufur rahim àwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ láti kó ìyànjọ wà láì tí ó jẹ́ pé wọ́n ni adarí wọ́n bù àbú òdìbò wọ́n ṣe mistake kó làwọn pàrọ̀ mọ́ kí ló ṣe ó fi soso ó fi rárá ni bí èèyàn bá jágbàárí tí ó bá kó àwa ìjọ ẹ̀gbọ́n mi yọ́ọ̀rọ̀ bọ́lọ̀ sí sọ fánàbí níbi ìròyìn ẹlẹ́kẹta ẹ̀yẹ rábítà ẹ̀rọ alùsúnnà bẹ́ẹ̀ pé ìjókòó ìṣọ̀kan ẹ̀ lè darí ilẹ̀ Yorùbá ẹ̀yin Súfí bẹ́ẹ̀ pé ìjókòó ìṣọ̀kan ẹ̀ lè darí Yorùbá ẹ̀yin rọ́bítọ̀ tẹ́ẹ̀bà kó gbogbo ẹ̀ka tí ń jẹ́ Yorùbá Muslim tẹ́ẹ̀bà kó jọ ẹ̀ lè darí wa ẹ̀ka mọ́ camouflage ni àwọn àfáàbàdàn ègùn ní wọn gbọdọ̀ bá yíjà ìwọ ẹ̀gbọ́dọ̀ yọwọ́ òwúlẹ̀ ìjókòó kíjókòó tí wọ́n bá kó jọ tí ọba ti sí representative òun bẹ́ẹ̀ or represent ilẹ̀ Yorùbá fake ni ẹ jáde kó mẹ́ ẹ fèèlì yẹ ṣe fake lásán ẹ fèèlì túnmúra ara wa ní èèyàn tí gbogbo tó bá gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ní ìṣẹ̀gbọ́n àwọ̀ 30 million ó ní iye ẹni tí ń gbọ́ràn sí súnmúra lẹ́nu ó ní iye tí ń gbọ́ràn sí àwọn àdàbí lẹ́nu ó ní iye tí ń gbọ́ràn sí àwọn Markaz lẹ́nu ó ní ẹni tí ń gbọ́ràn sí Islahudeen lẹ́nu adẹ́kọ́ ni owó kan bẹ MSS ni wọ́n dọ̀la bó jẹ́ sí pé àwọn yẹ organization ni wọ́n kì í permanent ṣùgbọ́n wọ́n bẹ̀ kò sí ṣùkútọ̀ ẹgbẹ́ tẹ̀lé bá wọn representative tí ó bá máa rí sí wọn tí ó máa fún alábọ̀ yọ wà bẹ́ẹ̀ kó ẹjọ́ dàkọ́m yóò ó ní pàtó náà kó níjọ́ tí a mọ́ pa ayé gan lẹ́yìn mọ́mù nàkọ́m yóò ní sí gíní ní ṣiṣẹ́
gbogbo ń kálukú àti Supreme Council for Islamic Affairs tó jẹ́ ká tilẹ̀ Yorùbá yìí àwọn Muslim community bá a ṣe pé yẹlẹyẹlẹ ń lẹ́ẹ̀sì ṣàwájọ torí bí ọjọ́ náà ti tẹ bá fẹ́ ṣàwájọ tá a ṣàjọ ẹ wà fi àwọn ọba sí in tó jẹ́ kí ìṣọ̀kan náà tí ò ní àlùbáríkà ni pé àbí àwọn ọba ló wà àwọn ọba mùsùlùmí ní ohun ìsọbọ lẹ́bọ̀ o sáwùjalẹ̀ lẹ́lẹ́lọ́rì èèyàn ìyẹ ẹgbẹ́nu ọba tí wọ́n bá yàn pé ìwọ ni kọ́ ọmọ adarí ilẹ̀ Yorùbá wà láìtàláyè kò ní darí ilẹ̀ Yorùbá yóò fi oyè yẹn yóò máa fi sí sẹ́rímónì ni kò lè fọ́ksàn kò lè ní àtìsàn ẹ̀ẹ́sẹ̀ bó ṣe máa ṣe ní kó lè bá rí bó ṣe yóò rí ìtẹ̀lẹ́lò torí reality nìkan ẹ̀rẹ̀ gbà fáwọn aṣíwájú Ìlọrin lọ̀gá wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá lẹ̀pọ̀ mọ́lẹ̀ Yorùbá kò bá jẹ́ pé Ìwó jùlọ nígbà tó ti jẹ́ pé òun declare emirate yẹn bẹ́ẹ̀ bá jẹ́ múmi ní òdodo ọ̀gá wa ni ọba ní bẹ́ ń wò àmẹ́rù ní bẹ́ ní kíni ó ṣe rí ìrùn tí ìbá ṣe Olúwo tó dìde tó ṣe tányányá kò sọba tó ṣe báyìí rí ó wá kú bí ó ṣe máa lọ bólúwò ṣe ń ṣe tí lọ́rí ò lè yàtọ̀ ọba wọn wọn lè hẹ́fà jẹ́ kí yóò láíláí ó ti ní ìdílé tí wọ́n máa jẹ́ lọ́jọ́ ẹ̀kọ́lọ̀ wọn máa kípẹ̀ ìdílé rèé tó ọba ti yakiri yóò ti dọ́bà lè ní olé kò tẹ̀ sí bó ti bá yakiri yóò ó tẹ̀ wá lé jọba gẹ́ tọba ti dìdàkudà ṣé yọ́ máa kọ̀ntínú ṣé rú Olúwo Ọlọ́run jẹ́ mi rè ogún ṣé Olúwo ẹ̀ náà tó ń bọ̀ lẹ́yìn Olúwo Ìlọrin ọba jọ̀gà fún àwa Ìwó àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ká pé wọ́n bá sì mára ilẹ̀ Yorùbá mú ò sì sí mọ́ bó ṣe wà àwọn agbọ́dọ̀gbà pé tí wọ́n yàtọ̀ sí tàwa ó gbé bẹ́ẹ̀ jù kí lọ tí a lọ àmọ́ Ìwó làgbà báyìí torí pé wọ́n ti sí Ìlọrin mọ́ ibi tí wọ́n sí mọ́ Ìwó ló kú kọsẹ́ ní ó ní tàn tó jù Ìwó lọ ìwọ tó sọ níbi tẹ́ ti ń sọ̀rọ̀ láàrin ara yín pé ìlú kò lè wá máa darí wa ìwọ náà lè darí wa náà ni ẹni bí kò lè darí ẹ̀fẹ̀ gbà fún ẹni Ọlọ́run ṣe bákan ẹ wá ní káwọn ẹ̀wọ̀n àgbà fẹ́yìn náà ẹ ti fẹ́ẹ̀lì ìntọ́gbáyé mọ̀nàbìkì jẹ́ lójú ayé ànábì ni pé wọ́n ní ànábì ò lè máa pàṣẹ ó gbọ́dọ̀ fọ̀rọ̀ lo àwọn náà tí ẹ̀ tiẹ̀ tó simple wọ́n sọ fáwọn ọ̀tẹ̀ lánàá bí wọ́n ní ṣùgbọ́n kánàbí tó take decision àwọn gbọ́dọ̀ jọ sọ ni làwùkánà lánàá mi náà amúrí kí ànábì tó máa pa àṣẹ kápọ̀ fọ̀rọ̀ lọ wá ìtọ́sọ̀ láti mọ̀nà wíkìrò wọ́n bá ànábì ìjà sí darí kò sí ìlú kankan náà yẹ ìlú ìtẹ́ẹ̀kọ́ àǹkéw àti ń kéw ká tó bí bàbá yìí ká tó bí bàbá àfáà yìí gẹ́ àbẹ́gbọ́rọ̀ bí bẹ́ẹ̀ bá mọ̀ pé èèyàn fẹ́ ṣe ìdarí ẹ wà ní pé kọta àṣẹ sẹkítẹ́rìàtì Ìwó ní ọ wà Olúwo kó sì máa jẹ́ àmì òru gbogbo wa olórí àwọn àwòfà ẹ wá lè gbé síbàdàn olórí àwọn mọ́mù ẹ lè gbé síbàdàn kẹ́gbé lórí àwọn àfáà sí Agége ẹgbọ́n mi ẹ pín ẹ fi unite wa ṣùgbọ́n ẹ wá lọ yọ ọba tí ò ní tẹ Olúwo ọba tí a kò lè dúró lábẹ́ rẹ̀ òun náà yóò dúró lábẹ́ wa bọ́lọ̀ ń ṣe tó nù ọba kọba nílẹ̀ Yorùbá yóò dúró lábẹ́ Olúwo nù ẹ má ṣàbòsí mọ́ ìtí wọ́n sọ yìí mo tún sọ fún Ọlọ́run lórí mímbàrí ẹ̀ tọ́lọ́ sì máa má ṣẹ̀ẹ́sẹ̀ pé tí n bá sọ nítorí nǹkan ní yàtọ̀ sí torí Ọlọ́run Ọlọ́run fi ìyà rẹ̀ jẹ mí láti sìn ìyà tí ó hàn sí àmọ́ tí wọ́n bá rí bẹ́ẹ̀ Ọlọ́run kẹ́mi láti sìn ẹ má ṣàbòsí mọ́ ìtàtẹ́fẹ́ rọ́bìsì àtàwọn tẹ́ẹ̀fẹ́ gbà fún ẹfẹ́ fọwọ́ bò ó ẹ̀gbọ́n mi iṣẹ́ rántí wípé nígbà wọ́n pín Ọ̀ṣun tán yọ lára Ọ̀yọ́ ìjà bẹ́ẹ̀lẹ̀ pé ta lọ́yọ́ yìí jẹ ìmáàmù ní Ọ̀ṣun state ìmáàmù gbogbo state ìgbà wọn tó fún àwọn bàbá wa níwò pé mọ́gàjì gbogbo àwọn oní ìmáàmù níjà yẹn tó rọ̀ àbíkẹ́ ni wọ́n fẹ́ jẹ wọ́n fẹ́ joyè kan tó lù náà dàbí ẹni pé àwọn ni ọ̀gá gbogbo àfáà àti ìmáàmù
ló tó rọ̀ torí wò kílèmù ayé ẹ̀ pé àá táǹkì ó ṣáájú wá nù yín táǹgbẹ̀sì ṣáájú wá nù yín àwọn aláwọ́kọ́ ní mọ́sálásí àwọn aláwọ́kọ́ ní ọba tí ó ṣáájú o. ẹwà wo ìtẹ́un ẹwà pẹ̀gàn ẹsẹ̀ bí ẹni pẹ́ẹ̀mà tí bàbá wa Sheikh Ádámù gan sọ àkọ́kọ́ mọ́sálásí ilẹ̀ Yorùbá Ìwó ni àkọ́kọ́ ọba tí ó kọ́wé láwà ní Ìwó ni ọbọ̀ wá sí tó gbógun tẹbọ kò pẹ́ méjì Olúwo ìran ní tàbí tún tẹ́ bá rẹ́ lómi ó sọ fáwọn tó wá bà ní ògbẹ́nu sí máìkì Olúwo nìkan lọ gbẹ́nu sí máìkì ọba bí Olúwo níbi ìgbógun tẹbọ tó sì jẹ́ kó ló le jù ní ọ̀rọ̀ ẹ̀sìn kò sí ilẹ̀ Yorùbá kò sí ẹ̀yin dámọ̀ pé ó sí ẹwà mọ̀ pé kò sí ẹwà lọ mẹ́ tí ó gbẹ́nu sí máìkì ẹwà náà lọ lórí àwọn ọba yọ́ máa ṣe láàrin yín kò lè work sẹ́rí tẹ́ ń pè ní dàrí wọ́n ò bá ń já sí ta lọ́jà sí igbó olóòwò pé ìpínlẹ̀ fi mí jẹ kankan èmi jẹ́ ìbíjẹ mufti yìí èmi gbàgbé mufti ilẹ̀ Yorùbá lè rí wọ́n ní ẹlẹ́gbàá ẹ̀mú tó pé kí ni kì í sẹ́yìn lẹ̀ máa ń yàn Ọlọ́run máa ń yàn darí kulillahumma malikal mulki tu'til mulka man tasha tẹ́tọ́ àbúṣe rí èyí bá rí dáadáa àgbà yìí àfi dọ́là rùn ní tá à ń bá bọ̀ kó tó yàn wá náà látó ń bá lọ ẹ̀gbọ́n mi nítorí pé n tó lúwò mú wá ó ní nǹkan ṣe pọ̀ mọ́ àwòrán Islam lọ́dọ̀ ẹni tó bá gbọ́yé tọ́kẹ̀ ẹ̀ sí dá ó náà lò tó bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo ẹ̀yin yòókù kẹ wà lábẹ́ ẹ̀mí kẹ wà pẹ̀lú ẹ̀kẹ́ dúró tí ẹ̀yin ìmáàmù kọ́nà gan ọba lọ̀gá yín ibi tẹ́ tí máa jẹ́ ọ̀gá ọba iná ibi àwọn ọba kèfèrí tọ́ba bá ti pera ìlọ́ba Islam ọba gẹ́gẹ́ lọ̀gá bí Ànábì wọ ìlú Mẹ́kà ọ ń bọ̀ ọ wà lójú ọ̀nà ní ẹni tí ó fi sí àmìrù Mẹ́kà ṣẹ̀ṣẹ̀ lálà pé òun gba Islam ó lòun lálà pé òun gba Islam ó sì lọ bá Ànábì bá Ànábì sí wọ ìlú Mẹ́kà ó sì gba Islam ẹ máa gbọ́ ìgbà táwọn bí wọ́n wà kú ìlú Mẹ́kà wọ́n wá fẹ́ yẹ olórí Mẹ́kà ọ wá ní wọ́n àṣẹ amúrùkúnnà àtàbàkọ́ ni ìwọ máa jẹ́ àmìrù ẹgbẹ́ ìsẹ̀gbà Islam bóyí rẹ̀ ìgbà Islam pàmọ́ kéwù lẹ́sẹ̀ máa kéwù náà bí ọ wá ní wọ́n Muhas gbogbo tó bá fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ máa ṣàlàyé ẹ̀fọn àmọ́ olórí Mẹ́kà àmìrù bẹ̀ owó oṣù rẹ̀ sì rèé iye owó tó máa ná ní ojoojúmọ́ rẹ̀ Ànábì lọ ṣàdáyẹrí ẹ̀ ìwọ náà máa pàṣẹ lórí Mẹ́kà so kò fi àfáà sí olórí Mẹ́kà ẹni ó tó bẹ́ẹ̀ àti darí ẹ̀ ọ wá fi àfáà sábẹ́ kíni olórí Mẹ́kà olórí Mẹ́kà ní ọ̀sọ̀ pé àfáà kí lọ́lọ́run wí tó wí rárá gbogbo ẹgbẹ́ yàrá Mẹ́kà tó wí ìrìnàmọ́ sí ọba lọ̀gá ọba bá ti fẹ́ràn àwọn àfáà tó sì fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run tó sì ń pèpè sí tọlọ́run tó sì faramọ́ Ọlọ́run ó ń lọ̀gá àmọ́ ọba kèfèrí àfáà lọ̀gá rẹ̀ torí òun ló ní ìdí ọgbọ́rọ̀ nínú àfáà ni wọ́n máa tọ́ sọ́nà torí pọ̀ mọ́ kátà pẹ̀sì kò sí ìgbàgbọ́ ní ẹ̀fí máa wọlé kò tí ìgbàgbọ́ tó nípa bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ darí ẹ̀ lè rí ilẹ̀ Yorùbá darí ẹ̀ lè sọ̀síìdì ẹ kàn máa jó bélébélé sẹ́wọ̀n àwọn pépà tí afẹ́rẹ́ máa gbé bẹ́ẹ̀ lẹ́nu kàn gbé yín káàkiri wọn náà ló gbé yín l'Ògbómọ̀ṣọ́ ìdájọ́ tẹ́ máa dá l'Ògbómọ̀ṣọ́ ọba Gándì àgbà tẹ́ bá sọ fún Gándì pé bàbá Gándì ibi táwa wo gbogbo ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ pé ẹ fi máa múlẹ̀ Gándì iṣẹ́ yẹ parí wájú ẹ̀nu ẹ̀gbọ́n ọ̀dọ́dọ̀ ẹ̀mú tẹ́ bá tó wá sọ fún máàmù náà pé bàbá ìmáàmù tẹ́ẹ̀fẹ́ jẹ́ fi jẹ́ mẹ́mbà wa à ń pa bẹ́ẹ̀ ẹ withdraw ìmáàmù yín kẹ́ fi lé Gándì lọ́wọ́ ọjẹ́ tó bá wù ìmáàmù náà lè gbà á kí ló dé pépà nìyí tí afẹ́rẹ́ ń gbé káàkiri nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe òun náà ni kíni kẹ́ẹ̀sòótọ́ òótọ́ ò sì pè méjì àwọn ìlànà kò pè méjì Tálíátù Yúnúsà Dr. Tálíátù Yúnúsà lè máa mú Ògbómọ̀ṣọ́ ọ̀tẹ̀ lọ fẹ́ yọ bẹ́ẹ̀ bá sọ̀pọ́ọ̀tì ọ̀tẹ̀ ni ó pa yìí náà that is reality àwọn ìgbà ìwé ẹni kẹtẹ o tàbí ẹ̀sọ́ tí jòrò ọ̀rọ̀ ó má ṣe pé irọ́ pa wá
bí wọ́n bá wá pàwákọ́yà pẹ̀yìn tẹ́ bá pàwọ́ kọ́ má pa àwọn ọmọ yìí láti lè ṣòdodo ọ̀rọ̀ fún yín. Ọlọ́mọdé àgbọ́gbọ̀ púpọ̀ wípé Dr. Talatu ìgbìmọ̀ tí ń lọ ní kó withdraw kó wọ́n wá yọ ìmáàmù tí gbogbo mùsùlùmí fi ń ṣe fáàrí òtítọ́ kanu òtítẹ́ tẹ́ẹ̀fẹ́ sọ tẹ́ẹ̀fí ń parabolate káàkiri àwọn èyí lọ́wọ́ abẹ́wò tẹ́ ìdá sí ìjọba ti dá báyìí ìjọ náà láti declare labour fi máàmù mí nílẹ̀ káàrọ̀ òjèrè ẹ sì wọlé fún bẹ́ẹ̀ bá wọlé fún ẹ kàn máa ṣe mítìnì káàkiri ara yóò ní mọ ntẹ́ ẹjẹ́ ẹ má máa parọ́ mọ́ gbogbo àwọn tẹ́ recognize nǹkan yẹn kẹ́ recognize ìmáàmù ààfin ìmáàmù ṣọ́ọ̀ṣì ìmáàmù ààfin ìmáàmù àbòsí ni ìmáàmù ọ̀tẹ̀ nínú ṣẹ̀ríà Islam wọn gbọ́dọ̀ gbárù máàmù wọlé tẹ́ ẹ bá gbà wọlé ẹ̀kọ́ bára yín rábítà bẹ́ẹ̀ bá pé olúwo ẹ̀kọ́ bára yín rábítà bẹ́ẹ̀ bá lẹ gbogbo àwọn afáàpọ̀ mọ́ra wọn jọ tẹ́ẹ̀kẹ́ yẹ kẹ́ lẹ̀pọ̀ bẹ́ẹ̀ bá lẹ́ àpọ̀ ajẹ́pẹ́ rábítà ẹgbẹ́ àwọn tó dáálẹ̀ Ọlọ́run wọn fà ní ìjáde tí ó darí wálẹ̀ Yorùbá àwọn ọ̀darí expenses ti ń bẹ lórí dídarí àwọn ò ní òsì dùnmọ́ wá gan àti ẹ̀rí rò èyí tí ó wu àwọn ẹgbẹ́ àṣà máa sọ òdodo Ọlọ́run wá fẹ́ tó bá fẹ́ darí kọ́ fàyọ ọ̀rọ̀ dáadárí ṣe tí ń dùn yìí nù nítorí pé ìwò ó wà láàyè ìtọ̀yọ wà ẹwọ ẹyọ kan ni wò tẹ́ bá rẹ́ nìkan tí wọ́n ń gbérí ń wò tó ń sọ̀sọ́kúsọ àwọn tí ò ní láàrin nù àti ò lè dáàfin wò sí lè dé mọ́sáàsì gbogbo ẹjọ́ tó bá ní láàrin ń wò yìí tolúwò ni ó ṣe ẹ̀rí àwọn bàbá àgbà àyàkátẹ́ ìrí tí ń gbé aṣíwájú olórí tàwa mùsùlùmí nílùú Ìwó tí wọ́n ń gbé lọ rí ẹjọ́ àwọn táyé wọn ti ta ní gbogbo nù ó ti ta wọn ò ní nǹkan wọn ò ní nǹkan jẹ́ sàǹfààní sí wọn wúlò aráyé ọmọ wíwà àlàyé wọn ìgbà tí wọ́n bá rí wọn lórí tánẹ́ẹ̀tì wọn bàbá yóò ti kú Ìwó kọjá kéèyàn sọ pé wọ́n máa pẹ̀gẹ̀ má pẹ̀gẹ̀ ó á withdraw ìmáàmù Ìwó tẹ́ bá sọ̀tẹ̀ Ìwó tó bá ìsinmú máa mú òkú ònú rábítà kìí ṣe rábítà bàbá Ádámà a ń pán rábítà lé nítorí Sheikh Ádámà lè lọ nítorí bàbá wa Murtada Abdulsalam àtàwọn àfá àgbààgbà l'Íbàdàn nítorí Sheikh Abdulbaki tó ṣe rábítà lọ́jọ́ máa pọn ní tẹ́ bá fi rábítà sí awo ayé tẹ́ wá ń lọ tò lẹ́yìn ọba kèfèrí láti yọ ìmáàmù súnà rábítà ń kú nù wọ́n ní kátàbà tí àdá fún yí tí ó fi máa jẹ́ wọ́n sì yọ ẹ̀yìn náà bí kíbi tẹ́ láti rí kẹwa bí wọ́n yọ yí ẹ̀yọ̀ ṣùgbọ́n náà bí ká